tí ẹ bá ń tẹ̀lé wa lórí ìkànnì yìí, mo mú fídíò kan wá fún yín ní àná àbíjẹta níbi tí mo ti ń ṣàlàyé bí àwọn kan ṣe ń fi olóyè Sunday Igboho tí wọ́n fi ń wé Ìbà Gani Adams, tí wọ́n fi Ìbà Gani Adams tí wọ́n fi ń wé olóyè Sunday Igboho, tí ó dé etí gbọ́ Ìbà Gani Adams, ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá, tí iléeṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fi ìṣù warning kan síta, tí wọ́n gbé kìlọ̀ síta. Mo mú wá fún yín, ṣùgbọ́n àwọn èèyàn ní àwọn fẹ́ rí fídíò bí tí Ìbà Gani Adams gangan ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Kwara àti ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ Yorùbá. Ìdí rèé tí mo fi ṣe àwárí fídíò yìí, tí mo fi ní kí n mú wá fún yín kí a jọ wò, kí a jọ gbọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ wa lórí ìkànnì yìí. Wọ́n á fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ jẹ́ kí n mú wá fún yín ká jọ wò, gbọ́ kí ọ̀rọ̀ yẹn kó lè bá yé yín dáadáa, torí pé n tá a bá rí, n tá a bá gbọ́ tó fẹsẹ̀ múlẹ̀, òun náà ni àwa máa mú wá fún yín lórí ìkànnì wa. Ẹ jẹ́ a jọ gbọ́, tá a bá wá gbọ́ tán kí n wá mú èrò àti ìwòye àwọn èèyàn kí n wá mú wá fún yín. Ó yá o, ẹ jẹ́ a gbọ́. Bá rẹ́dì kọ́ pè wá rẹ́dì. Wọ́n ní pé tí ìjọba bá rẹ́dì kọ́ pè wá rẹ́dì. Ìjọba ló ń control ló ń sí. Even àwọn ọba gan, ìjọba ní influence lé wọn lórí. Ìjọba ló install ọba. Ọba gan ò lè pàṣẹ pé kẹ́hìn lọ jagun láì ní approval wa ìjọba nú. Because ìjọba ló ń control security state and federal control the federal. Tó o bá tiẹ̀ ní approval federal, o gbọ́dọ̀ ní ti governor. Tó o bá ní ti governor, o gbọ́dọ̀ ní ti chairman local government á bá governor sọ̀rọ̀. Irú bàbá ńlá tó ń ṣẹlẹ̀ ẹ̀ ń sìn, mo ń bá chairman local government yẹn sọ̀rọ̀. Àjọ ń strategize ọ̀nà tá a máa gbé gbà. Adẹ̀ ti issue statement tí a ti call attention governor Kwara State. Níjọ́ Kakanfò àti sọ fún Ogi àti Kwara, ẹ lọ dá nǹkan tó dàbí Àmọ̀tẹ́kùn lẹ̀, bẹ́ẹ̀ bá tiẹ̀ pé lámọ̀tẹ́kùn torí North Central ní ẹ̀ ń pè yín, àwọn pé ilẹ̀ Yorùbá pọ̀ láàrin yín. Tẹ́ bá dá nǹkan tó dàbí Àmọ̀tẹ́kùn lẹ̀, àwọn agbénipa yìí, àfi tipátipá gbowó yìí, wọn ò ní máa gba Niger State wọlé wá dalẹ̀ Yorùbá rú. Ẹ ti ń jẹ́ kí àwọn herdsmen àtàwọn criminal kan gba Kogi àti Kwara wọlé. Ẹ dá nǹkan replicant of Àmọ̀tẹ́kùn lẹ̀. Suggestion tí mo ti make nìyẹn. A good leader must continue providing solution. Kì í ṣe owó ògbàlà máa criticize. Nígbà tí president ṣáà ń fọwọ́ ra state police, àwọn gómìnà náà wọ́n ti rẹ́dí, ó ṣáà ń fọwọ́ ra. Ṣé báwọn gómìnà náà máa dọ́gbọ́n sí díẹ̀. Because nǹkan táwọn gómìnà sworn in fún ni pé to protect life and property. That was the first responsibility of any government. Nígbà tó bá ti ń pààyàn bíi chicken lábẹ́ àti gómìnà, kí ló wá jókòó fún? Tó ti ń bá àwọn ọmọ state ẹ̀sùn anyhow, kí ló ń jókòó fún? So gbọ́dọ̀ wá nǹkan kan ṣe sí i. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń fi ṣọwọ́ sí wa, Mr. Kọ́lápọ̀ Alàgbé Rasheed, àwọn ní igba ọkọ́ igba àdá tí wọ́n bá òkè dìtẹ̀ lọ́jọ́ ọjọ́sí, òkè ló padà borí wọn. Lágbára Ọlọ́run, ààrẹ Ìbà Gani Adams, ẹ̀yin lẹ borí gbogbo àwọn ọ̀tá yín. Láìpẹ́ gbogbo wọn máa di ẹni àná. Orúkọ burúkú ló máa gbẹ̀yìn wọn. Ọ̀rọ̀ tí Mr. Kọ́lápọ̀ fi ránṣẹ́ tiwọn nìyẹn. Lukman Adéyẹmí, àwọn ní kí gbogbo yín tó rí ni mo ti rí, ṣé ò gbà ó, Jésù yóò gba gbogbo ògo. Okun Adétúnjí, àwọn ní wọ́n ń dà yín láàmú sà, aláìníkan ṣe ni yín sà, ṣé ó dìgbà tí wọ́n bá pa wọ́n tán kẹ́ ẹ tó dìde ogun. Kabir Blessing Salawu, àwọn ní ìjọba is the issue of our land. Okay. Adéwọlé Paul, àwọn ní àpẹẹrẹ òjò ní níbi tí ìjọba ti ń pa yín, ẹ sì ń retí kíjọba pàṣẹ, só dìgbà tí wọ́n bá pa
ìran wa tán ni. ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí i, ẹ jọ̀ọ́ bàbá. àbí Ajíbóyè Lateef, àwọn ní bàbá Gani, mo kí yín, bí gọ́fúmẹ̀ntì Kwara State bá gba security Fúlàní ni gọ́fúnà Kwara kò lè gbà Yorùbá fún security láìláì. àwọn Fúlàní wèrè yìí ló máa gbà gẹ́gẹ́ bí ọgbọ́n tèmi o. ìletò kọ̀ọ̀kan kí wọ́n ní security tiwọn lábẹ́ gọ́fúmẹ̀ntì Kwara, kí wọ́n má jẹ́ kí Fúlàní jẹ́ aláàbò fún wọn, torí bí ẹni pé nìyẹn fi olóńgìní ṣọ́ ẹja ni ó máa jẹ́. ó máa léwu gan. Hamidu Oyelakin, àwọn ní ọ̀gbẹ́ni Gani yìí kò ní nǹkan kan ṣe, kò sí ìgbà tí wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, àwáwí ló máa ń wá wí. ṣé gọ́fúmẹ̀ntì ló fẹ́ joyè ààrẹ ọ̀nà kakanfò ni àbí gọ́fúnà? ọ̀gbẹ́ni yìí kò ní nǹkan ṣe, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Hamidu nìyẹn. Ọlámilékan Basit Àkànó, àwọn ní well done sir from Lábìrán. Akíntọ́lá Ọlárewájú, wọ́n ní òtítọ́ ni ọ̀rọ̀ náà. Bíbélì wípé ẹ bọ̀wọ̀ fún àwọn aláṣẹ yín, ṣùgbọ́n àwọn ìjọba tí Ọlọ́run yàn fún wa ní orílẹ̀-èdè yìí wọn kò kí káràmásìkí nǹkan. jagunjagun ilẹ̀ Yorùbá nìyín, tí ẹ bá gbé ìgbésẹ̀ ní kíá, ọmọ Yorùbá máa sọ yín lẹ́nu, ìjọba kankan ò lè pè yín o. ẹ ran àwọn jagunjagun tó wà ní Ìlọrin lọ́wọ́ kí wọ́n lè ní ìgboyà láti kojú wọn. Azeez Oyèkánmi, àwọn ní inú mi dùn pé gbogbo ọmọ Yorùbá ló mọ̀ pé ilẹ̀ Yorùbá ní Kwara State kò ní ìyàn nínú rárá. Ọlọ́run ọba yóò dáwọ́ ogun tó ń ja Yorùbá dúró pátápátá, àmín o. Ọlákúnlé Odùníyì, àwọn ní lógún ọ̀fẹ́ o. You have really spoken well, sir. May the good Lord continue to strengthen and protect you, sir. Adékànmí Ọládọ̀tun, àwọn ní lógún ọ̀fẹ́ o. Ajíbóyè Ismail, sàkámàǹjẹ́ ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ, irọ́ pọ̀. Roseal Sàràfà, àwọn ní lógún ọ̀fẹ́ o. Timothy Adigun, àwọn ní Yorùbá land must be saved, they like it or not. God bless Ààrẹ Ọ̀nà Kakanfò. God bless CSI. Kẹ́hìndé Àlàbá, wọ́n ní good talk Bami, you spoke well. Kàbírù Atẹ́rẹ́, wọ́n ní lógún ọ̀fẹ́ o. More grace to your help, sir. Emmanuel Olúwatípín, wọ́n ní he is saying the real facts. Quadri Adéọ̀sùn, àwọn ní is Àmọ̀tẹ́kùn the next thing, we are expecting you to take move and àbí something is there ni. Abẹ́òkúta local government, Abẹ́òkúta North local government, well done sir, good leader. Àyìnlá Oríyọmí Afeez, àwọn ní we know say na our government be our problem. Afọlágboyè James, wọ́n ní lógún ọ̀fẹ́ Fúlàní ní gómìnà ìpínlẹ̀ Kwara ní ó jẹ́ kó ṣe nǹkan kan, ọmọ ìyá rẹ̀ ni wọ́n ń dà wá láàmú. Ahmed Hakeem, àwọn ní ẹlẹ́nu ni bàbá yìí, àsìkò ìgangan ní Ìbàràpá kìí ṣe ìjọba ló ní. Ní àsìkò ìgangan ní Ìbàràpá kìí ṣe ìjọba ló ní kí Sunday Igboho lọ síbẹ̀ náà, ó sì lọ síbẹ̀, ó lé Fúlàní yẹn kúrò ní Ìgangan. Ẹlẹ́ni Prince Olúṣọlá Fádípẹ̀, wọ́n ní smile, my Yoruba people are still waiting for government approval when Igbo have started protecting their life and properties without any noise, even
Boko Haram and bandits are still operating every day by day. Kidnapping full everywhere in Yoruba land, and our elders are still waiting for government approval. That is good till they finish one state in Yoruba land. Maybe then government will give us approval. Lóògùn ọ̀fẹ́ o. Àìsáyà Ògúnyínká àwọn ní lóògùn ọ̀fẹ́ o, ayé kò ní kọ yín. Wọ́n pariwo wípé ẹ kò dá sí ọ̀rọ̀ Kwara ṣùgbọ́n àwa mọ bó ṣe ń lọ, Ọlọ́run kò ní fún yín sílẹ̀. Bí iṣẹ́ bá ti yá ó ti yá nìyẹn lórúkọ Ọlọ́run Adẹ́dàá, a dẹ̀ máa ṣe àṣeyọrí. Àmín. Ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn fi ṣọwọ́ sí wa. Ẹ̀yin náà ẹ jẹ́ ká mọ èrò àti òye tí yín láàyè comment ní ìsàlẹ̀ fídíò yìí. A kà á, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o. Ẹ ṣé bí ẹ ṣe ń gbọ́ wa. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kí ó lọ far. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí kí ẹ sì bá ní tan notification bell kí ẹ lè máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, a dúpẹ́. Ẹni tó lò ó ló lè ròyìn. Tèrè bá dèrè lọ́dọ̀ àkọsábò.